ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí wọ́n gbégi dínà igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ̀ Iyọlá Omíṣore ẹni tó gbayé tó mọ̀ sí Chizor tí wọ́n ní kò ní lè díje du ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún tó ń bọ̀. Ẹni tí àwọn èèyàn fẹ̀sùn kàn wípé ó wà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà tó gbégi dínà Omíṣore tí ò fẹ́ kó di gómìnà yan gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun Gbóyèga Oyètọ́lá ó mà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ ló ti tú àṣírí, ló ti ṣàlàyé lórí bí ọ̀rọ̀ ṣe jẹ́ tó sì jẹ́ kó di mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà kò sí nǹkan tí òun mọ̀ sí tàbí tó lọ́wọ́ òun nínú sí. Ẹ rántí wípé ní ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá lọ yìí ó ní àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú APC tó ń ṣàyẹ̀wò fún àwọn olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC tó ń pè ní screening committee ó ní wọ́n máa já Omíṣore àti àwọn gbajúmọ̀ olóṣèlú míì bíi ọ̀mọ̀wé Akin Ògúnbíyí, Dọ̀tun Babayẹmí àtàwọn míì bẹ́ẹ̀. Benedict Alábí tó jẹ́ igbákejì gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n já wọn dànù bí wọn ò ní lè kópa nínú ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC tí yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tá a wà nínú èyí ní ọjọ́ 13 nínú oṣù kejìlá ọdún 2025 nítorí tí wọ́n ní nínú fọ́ọ̀mù tí wọ́n gbà láti díje dupò gómìnà wọ́n ní ọmọ ẹgbẹ́ 5 tó yẹ kí ó buwọ́lu fọ́ọ̀mù náà ká sì fi àpẹẹrẹ hàn pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ tó ń sanwó nínú ọmọ ẹgbẹ́ pé wọn ò fi tí wọ́n sanwó sínú ẹgbẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé wọn ò fi ọwọ́ sí fọ́ọ̀mù náà. Eléyìí ló jẹ́ kí wọ́n já Omíṣore àti àwọn ìyókù dànù tó sì jẹ́ pé àwọn méjì èèyàn Mulikat Jimoh àti Bọ́lá Oyèbámijí àwọn méjì ni wọ́n wẹ̀ wọ́n mọ́yán kankan tí wọn yóò kópa nínú ètò ìdìbò abẹ́lé ọ̀sẹ̀ yìí náà. Ṣá o, bó tilẹ̀ jẹ́ pé Omíṣore ó takú ó ní àwàdà kẹ́ríkẹ́rí ni wọ́n ń ṣe bọ́n ṣe jáwọn àti wípé ọ̀rọ̀ náà kò lẹ́sẹ̀ nílẹ̀ ṣùgbọ́n o tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wípé ẹni tí àwọn ọmọlẹ́yìn Omíṣore tó ń fẹ̀sùn kàn ó ní Oyètọ́lá tó jẹ́ mínísítà ohun tó ń wọlé sórí omi lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí wọ́n ní ó ní kò fẹ́ kí Omíṣore kó di gómìnà àti pé òun ló ní olùdíje ìyún Bọ́lá Oyèbámijí tó fẹ́ kó di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún tó ń bọ̀. Ṣùgbọ́n lọ́jọ́ Àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú èyí èyí tí í ṣe ọjọ́ keje nínú oṣù kejìlá ọdún yìí the 7th of December 2025 ó ní Oyètọ́lá máa sọ̀rọ̀ lórí ẹ̀sùn yìí nínú àtẹ̀jáde tí agbẹnu lọ́wọ́ sí bí wọ́n ṣe já Omíṣore àtàwọn tó kù. Oyètọ́lá ní ìgbésẹ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ ni òun ò mọ nǹkan kan nípa òun ò sì sí lára àwọn tó já wọn dànù tó sì ní gbogbo àwọn tó ń sọ pé òun lòún lọ́wọ́ síbẹ̀ ìròyìn búkú àti nǹkan tí ò ṣẹlẹ̀ òun ni wọ́n ń sọ.